ilé eléwu ilé ẹlẹ́wù ẹ̀rú bà mí gbà tẹ́ eléwu wọlé ilé wa lè dìláàlì ní takudi mọ́ ibẹ̀ ni bàbá wa wọ́n ti jáde àtàfà wa àdàbí ẹ̀rí bàbá ti rọrùn àti rí gbogbo tí jẹ́ súnmúra àti ansarul islam ọlọ́run mọ́sà kára albarka fóun náà ọlá ìní kú ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin jàmáà wa samari tẹ́ jòkó àfáwa Saad nílé ẹlẹ́wù àfáwa Ibrahim nílé ẹlẹ́ran àfáwa Táyé Àrọ̀báwí àfáwa Abdulrazak Àrọ̀báwí ọlọ́run mọ́sá sàlékún karama tiwọn náà ọlá ìníkù ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-ali. ìtọ́mú tí Aisha fi béèrè tani ń jẹ́ Khadija tàtí ẹ̀ ní Adija náà tọ̀ bàbá wa ìmáàmù ìtakùdímá ọlọ́run kọ́mọ́sá sàlékún gbígbàdúrà fún àwọn náà ọpẹ́ ṣe pàtàkì o ọgbọ̀n ọjọ́ lànà Muhammad fi dúpẹ́ fún Khadija níjọ́ tí Aisha béèrè lọ́wọ́ rẹ̀ pé tani ń jẹ́ Khadija òun ọgbọ̀n ọjọ́ ọ̀sán àtalẹ́ lànà Muhammad wá fi sọ fún pé ẹni ọpẹ́ ni Khadija torí náà ọlọ́run kó bá wa dúpẹ́ fún gbogbo ẹ̀yin jàmáà o àtẹnitá àdákọ subhana rabbika. Rabbil izzati amma yasifun. Allahu akbar ẹ máa kẹ́kọ̀ọ́ sí ni nígbà tá a ní wọ́n bá sọ àwọn àgbàlagbà à ń jòkó lẹ̀ kọ́dà àwọn òkú ọ̀ká bẹ̀rẹ̀ náà ní látọ̀dọ̀ bàbá ẹja púpọ̀ o ẹja gan gidi gan wàláì kọ́dà ẹ̀yìn ò lè pè yín lóde kéèyàn ó rìgírẹ́tì ẹ dákun ẹ̀yìn jàmá wọ́n sì yanjú ọ̀rọ̀ náà ẹlòmíì ẹ̀sẹ̀ kọ́kọ́ kíyàn náà láìpẹ́ ẹnìkan náà èèyàn méjì péré náà wọn ò kí àwọn ìyá wa sí jòkó lẹ̀ wọn ò sì kí èmi náà ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ dáadáa bàbá wa àlìkí ńlá mo ti kí wọn lẹ́ẹ̀kan ẹjá lọ síbi kọ̀sọ́ ìdí àfá wa Sheikh Abdul Wahab Ìṣòwò bàbá bá sọ fún ìkọlù wọ́n dákọ̀ wọ́n ní pé bí ní ọkẹ̀ àwọn níbẹ̀ wọn ló wà wọn tọ́ ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ dáadáa àmín bàbá pè mí ń jọ kan tí wọ́n ní wá sí ẹ̀dákun mo tún bẹ̀ yín lónìí náà ẹ̀dákun èmi yìí ti gba ibi tá a máa ń lọ lẹ́kọ̀ọ́ tí ẹ̀rọ̀gùn ọlọ́run kọ́ dá ẹ̀ tó fi ijọ́ náà jẹ̀mí nítorí ọlọ́run ẹ̀rọ̀gùn wọ́n ti gbà pé bí wọ́n bá ti pè yóò sì dáhùn wàláhì yóò sì fi rí gbàǹjọ́ náà ẹ̀rọ̀gùn mo fàdá bíbẹ̀ yín ẹ̀pọ̀n ìjọ́ náà ti yọ́nù àmọ́ mo tó bẹ̀ wọ́n lónìí lójú gbogbo èèyàn wọ́n bá rí bẹ́ẹ̀ ọmọ àkọ́kọ́ tí àfa àkọ́kọ́ tó má pọ̀ mọ́ lórí àmọ́ bí wọ́n ti dàgbà tó àfa àkọ́kọ́ tí wọ́n kọ́ sí lọ́kọ́ kọ̀ sí ìdá tí wọ́n àfa wa شيخ تاج الأدب الشيخ تاج الأدب العارف بالله ọlọ́run sì mú gbogbo yín tájù tèmi ṣáájú ti gbogbo yín ẹ mọ̀ pé ńgbà tí wọ́n fi sọ àwọn ilẹ̀ lé wọ́n pẹ́ ní gbogbo tájù tẹ bá rí nílẹ̀ yìí tájù àdábì yẹn fẹ́ sọ wọ́n pẹ́ ní pé ẹ sáà ṣe ẹlẹ́dí nìmọ̀ o kẹ́ni wọn ẹ̀rùn tán o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahman ar-Rahim. Maliki yawmiddin. Wassalatu wassalam. ولو كان لي ورد سوى حضن شيخنا لكنت جهولا تائها بالتنجب فحضنك أحياني وأحيا معيشتي وأصبحت بعد الجهل أهلا لمنصبي لئن ضل قلب فليقلد مرتي ففيها شفاء القلب من كل متعب أترجو اكتساب العلم من أهل سنة فقم نحو تاج الدين
شيخ المؤدب عليك سلام الله يا ضمرة الهدى فأنت لنا نور يلوح ككوكب فسميت ينبوع العلوم وأينها وسرت بحار العلم غير مندب وإن جميع القوم يعرف فضلك ويشهد أهل العلم طغا بموكبي وكعبة أهل العلم أهلي ذمرتي وذمذمها علم وأكرم مشربي شهدت بأن الله خصك بالهدى وأولاك عزا ليس يدني لمطلبي وحييت من قال رجال تعلموا فنالوا المعالي في الزمان المخصب وحييت من قال وحييت خير الخلق طوغا محمدا حبيبي رسول الله خير مهذبي عليه صلاة الله ما هبت الصبا وما لاح بدر في السماء وكوكب. نعم. فضيلة الشيخ عبد القادر نوح أمين الله علوي الأدبي رحمه الله تعالى رحمة واسعة. ألا يا رجاء القلب يا خير من صفى وأذكى الورى ذكرا وأرفعهم شرفا أتيت أحيي شيخنا متبتلا إلى الله عبد القادر العلم الوفا أمين إله الخلق نوح فإنه أديب تكي بالفضائل قد صفى ونوح الأدبي الذي طاب أصله فأورثه الرحمن مجدا ومصحفا به شاع ذكر العلم في كل موطن وغادت بحور الجهل إذ نوره طفى له همة تسمو إلى أفق العلا فما رام مجدا في المعالي فأخلفا أتى بالهدى والعلم بين عشيرة فصار كتابا بالتلاميذ ألفا حليم كريم النفس طابت شمائل له فإذا ذكر المكارم قد كفى محب بخير الخلق أحمد مقتد بهدي رسول الله ما ذاق أو جفا له في قلوب الناس قدر ومنزل كأن نجوم الليل في وجهه صفا بنى صلى علم شامخا فتعطرت به الأرض حتى عينت روضة صفا سلام عليه ما تظن مغرد وما لاح في جنه الدجى ككوكب إمام الهدى عبد لقادر الذي بنى بيت مجد والمكارم خلفا وأبناؤه ساروا على نهج والد فنالوا من العلياء مجدا مشرفا فبابات نوح الأدبي الذي سما بالتقى والعدل بل كان منصفا كذاك أمين الله صاحب همة يسير على نهج الهدى متلطفا أبو بكر المكدام قد طاب خلقه كبدر التمام استبد وقد صفى وعارف بالله الأديب المكرم قد اختص الرحمن بالخير واصطفى إذا ذكر الإنسان كان مقدما
وإن عد أهل العلم كان مفلسفا وأبو بكر الإشور من أهل النهى له في ميادين المكارم قد كفى سعى كلهم في إثر والدهم فكم أضاءوا سبيل الخير بالناس بالوفا فيا رب بارك في الذرية كلها وزدها من الإحسان فضلا ومسعفا هم الوارثون المجد خلقا وسيرة وصار أبوهم أسوة ثم مكتفى فأسكن إلهي جدنا دار نعمة فأسكن إلهي جدنا دار نعمة وألبسه في حلل الرضا ما تلطفا وصلي إلهي للنبي وأهله بهم أشرقت شمس الهداية والوفا السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀sọ́ ọ̀sìn wọn àfáà mo sọ fún yín lẹ́ẹ̀kan pé gbogbo wọn bá mi níbi tájù ni nígbà tó wá kọni tá lọ gbà lérò pẹ̀lú fàkọ́m náhàwà tájì dìínì tá lọ gbà lérò pẹ̀lú ẹ̀ ta ni tájù wọn bẹ̀ tí ó tájù àdábí àbí tájù mo sọ fún yín pé tí ń jẹ́ bẹ́ẹ̀ nu ayakumullah fàkọ́m náhàwà tájì dìínì sheikh al-mu'addibi ọlọ́mbà sàlékún àgbàríkà fàáfàá wa àtẹ́rẹ́yìn tí sábà ilmi mọ́mọ̀ bẹ́ẹ̀ al-mu'addabi wal-mu'addibi àmọ́kàkà lọ́lá yìí tí ẹ̀ àtẹ́rẹ́yìn tí sábà ilmi min ahli sunnatin ọlọ́run kí àbáláyé bí wọ́n bá kọrin yìí tí ó gbọ́dún àfikún fún àbáláyé gbé àtẹ́rẹ́yìn tí sábà ilmi min ahli sunnatin àfáwà inú dìdọ́ ní káfà yìí máa kó àdúgbò yìí lọ ọ̀dà ẹni yìí sì kú nígbà tó gbọ́n babaláyé bàbá ẹ̀sìn náà bàbá fàbíyàn bá fohùn tí ó dá tí ó fi gbé ohun babaláyé ló báàrí tó fi kọrin yìí àtẹ́jú ti sábà láìlmì min ahli sunnatin faqam nahwa taji dini shaykhil mu'addibi Malabibu ọlọ́run jọ máa bẹ̀ ọlọ́run bá kí àbáláyé náà àfáwà kàrin náà tó dá púpọ̀ ọlọ́mọ́sàbá sàfà lẹ́sàn dáadáa ọlájẹ́kà ọlọ́run ẹgbẹ́ ẹ̀dàkùn ọ̀rọ̀ àfá àgbàtájù àdábìlà àfá àti kàun torí bàbá wa àgbà yára ti ń wọlé bọ̀ wá ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ bàbá wa inú rídọ́ kílẹ̀ fẹ́ sí ẹgbẹ́ bí ìní ẹlò bí ọba ti pé tó pé lánàá nígbé yín lọlé o sí wàhálà kí la fi tàná sí àfihànrepo ọlọ́run dákun àbánú rẹ̀ bí àfáà yìí bó ti ṣe wàhálà tó kọrin náà tó gbádùn rẹ̀ agbádùn rẹ̀ àfóhùn wà sí wá bu owó nǹkan máa kó lọlé bàbá wa àgbà yára bàbá national mission the global national mission of Islam jama ẹ pariwo global wí dáadáa global ọkẹ kan global ọlọ́run ló fi sẹ́nu àwọn ìbẹ́ àwọn abẹ́yàn bá ń bí ní yóò wulẹ̀ bínú kú àfà Jamiu bàbá àmọ́mọ́ ọ̀fà ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ni ayé sì gbà àmọ́mọ́ ọ̀fà sì ní authority ńláńlá ni wọ́n bẹ́ẹ̀ ni kọ́dà bẹ́yàn àfà dákọ̀ mọ́mọ́ ọ̀fà wọ́n ní àjòkó ọlọ́run mo fẹ́ràn mọ́mọ́ ọ̀fà asbunallahu wa ni'mal wakil ṣe nǹkan báyìí fún mi báyìí àtọ́lọ́run bá dá yóò sì fi lé lọ́wọ́ torí ìbàlájá àgbà wọn pọ̀ nǹkan sí mọ́mọ́ ọ̀fà látara ni tààrà gidi gan bàbá ẹnu ìdọ́ ọ̀dọ̀ yín là ń lọ ẹkù náwó ibẹ̀ náà lọ́kàn ọlọ́run ti gbà yóò sì máa gbà wọ́n ti máa náà nù ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlá jẹ́ náà ẹ̀dàkùn ká lọ jòkó lẹ́ àfáà al-arifu billah àfáà al-arifu billah wọ́n gbọ́ gbogbo èèyàn lẹ fún lówó lẹ́ẹ̀kan ẹ fọmọ yìí ló ẹfún ọlọ́run gbogbo bá ti rán àyà méjì bá ti fún ọlọ́wọ́ bó ti kọni tó gbádùn yìí kó tiẹ̀ fi ara kíní tó fi tẹ̀wé kó tiẹ̀ ró rẹ̀ padà afọ́ọmọlẹ̀yìn gbọ́ ọmọ náà owó kí á lè léyìn torí ọlọ́run ẹkù dání láti ẹ ti fún un náà wọ́n láyìn yọ́ sọpọ́tì àwọn kọ́mọ náà tó ń fowó ṣe ẹ̀dàkùn ọfà náà ibẹ̀ bàbá wa Sheikh wa Murtada
Agaka wàlíyí ọlọ́run àwọn ni wọ́n wọlé òun Ọgbà sọ́wọ́ra dùnìyà bí qudratihi ó sì wọn Agaka sọ́wọ́ra dùnìyà bí qudratihi. Bọ́bá rí bẹ́ẹ̀ bàbá chairman ẹ ti fún àfáwà dádí ọmọ èyí tọ́ ọlọ́run bàbá Al-Adabi Al-Fulani lánàá bá ti jọ wà ń jòkónù àfáà mórí Agaka Alhaji Murtado Agaka àwọn òtí ẹ̀fẹ́ gbómọ́ wọ́n sàn yọ́gì sí ní ẹ̀rí nǹkan bàbá débìlà ánà ti mẹ́sàn àṣekú dárì sí bàbá wẹ̀ sí rógójú ẹ̀ kí wọ́n ti kí bàbá tọ̀ kí wọ́n tààrà ọlẹ́bà balance ni o òjò ń rọ̀ lóko ló ń gbogbo ọ̀rọ̀ lé ànábà yìí òjò yàbò níbi jáde. àfáà lálùbọ́sà ẹ ti fi nǹkan sápò àfáà yìí ẹ torí àfáà kẹtìlé wá ẹ dìde àfáà tọ̀ fíkẹ́ aláṣìírí ẹ torí àfáà kẹwàá fi nǹkan sápò rẹ̀ kọ́dà bí ọba aró ogun kọ́sà rówó tí tẹ̀wé yìí ọparí ẹ mọ̀ wẹ́n tó ní ìdí sáfúwájú yọ àbíbù gbogbo àwọn máa dàlá balance Allahu akbar ọlọ́wọ́n sàlékún dáadáa àmín sọ bọ́bá ti ṣetán kó orí mi sọ́gbọ́ 10%. ok wá gbà sí bàbá wa lè sòwò wọ́n ni ọmọ akóró owó tó yẹ kí n pánjọ́ tí wọ́n kè níwà sí ti wá ọlọ́run mójọ́ mi wá máa lọ́ntì ẹ̀ ajá máa lọ bí ọ̀rọ̀ ọlọ́run àwọn àfá ajá náà sì dà àfá inú ìrọ̀ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún wa kọ́lọ̀ kọ́ dákun kọ́ jọ kọ́ jàre ọlọ́run má jẹ́ jẹ́ tán àmín ọlọ́run má sì jọ tán dì í àmín gbogbo tí máa ń báyàn tí máa fi di pé tọ̀ ẹ dákun ẹ̀yà ara lọ́rin tẹ́ náà bá rí ẹsà bá fi ránṣẹ́ ọlọ́run o wàláhì wọ́n fowó ránṣẹ́ sólú mélòó èbó wọ́n ní a ti sẹ́ndì owó oúnjẹ tọ̀sẹ̀ yìí fún ọ̀lẹ́kàwé lọ́wọ́ bá ọlọ́ ṣiṣẹ́ ni o ẹbí mo ti sọ èyí yóò yí àwọn tó bá yíbẹ̀ wàláhì wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé wọ́n jẹ tán Al-Arifu ló ṣe bẹ́ẹ̀ Al-Arifu billahi ni wọ́n sọ bẹ́ẹ̀ àfáà Sheikh Awwal Apana 5 president wa ni wọ́n wọlé hùn tá a bá ti rí president tá a bá ti rí wọn àwọn méjì náà wọ́n jọ ń lọ wọn ò sì wá lásán náà wọ́n jọ máa ń lọ papọ̀ ní wọn ò sì jáde lásán ọlọ́run kọ́ dákun mẹ́jọ tán di bàbá ní kọ́lọ̀ mẹ́jẹ jẹ́ tán àmín ẹ ti ń bẹ pẹ́ kìí ṣèṣin yìí kọ́dà ẹ̀rọ ọlọ́run ká sọ fún yín jọ ní pé ayélu ìbẹ́ ní àgbà náà sì ní tòótọ́ torí náà fi ń sàgbà ń bẹ lọ́wọ́ yín tó yanjú kọ́lọ̀ máa sọ wọn ẹ̀yìn làwọn pẹ̀yìn tí ó fowó síbi àpẹ̀gbẹ́ ọ̀hún ọlọ́run kọ́ dá bàbá yìí dákun owó kíni sáfà tó ké mẹ́díò àbí ọlọ́run kọ́ dákun bàbá dé ẹ̀dàkùn la hawla mẹ́ta ni ẹjá sí wọ́n lọ́rọ̀ ànábì Muhammad ni Allahu alaihi wasallam wọ́n ní ànábì ní ogun tí la hawla ń ṣe ogun 99 ló ṣe ọwá ní wá àìsàrù ha èyí tó kéré jù ní òwòsàn tí la hawla máa ń ṣe ní alhamu ìbànújẹ́ ọlọ́mọ fi ìbànújẹ́ kàn yín àmín gbogbo tí ó bá yín tá máa pẹ́tọ̀ lọ́spítà ọlọ́mọdé ó ṣe yín o àmín gbogbo tí ó ṣe yín tàbí ọ̀sí lọ léwọ́ nǹkan kan ṣe ẹbí mi náà ní jẹ́ òfò sókè o ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí la hawla mẹ́ta ni ẹja sí má sì bínú nípa ìgbà náà tó lọ sí mi ló fún lówó ní dákun ṣé ọlọ́run mú tiẹ̀ náà wá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim la hawla wala quwwata illa billahi al-ali. kìí ṣe kí ní àfáà mọ̀ sí mi ní dẹ́rùbà wọn. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. aya falikal sibahi wal habbi qad ji'na bi amrika fina ma lana anka min magina. على ملة المختار من كان رحمة لنا ولكل العالمين بلا استثناء على درب قوم ẹ dákun idha atakum karimu qawmin fa'akrimuhu àbáwá ìmáàmù òde ṣòwò alápọ̀nlé láńlá ni wọ́n púpọ̀ kódà kọ́ wá sí pín wọ́n máa gbà bẹ̀rẹ̀ yàtọ̀ ẹ̀sẹ̀ máa wá kí wàláhì bẹ́ẹ̀ tí wọlé bọ̀ ọlá tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni ẹ jẹ́rìí èmi bẹ́ẹ̀ pé ní sí bẹ́ẹ̀ lẹ́wàá jẹ́rìí gbogbo ọmọ kí wà lájá àgbà bẹ́ẹ̀ ní pé à ní sí bẹ́ẹ̀ láyé
ẹ dákun torí Ọlọ́run akíyín o Ọlọ́run bá akíyín wọ́n ní ẹ dákun wọ́n ní ká ṣe àfákàlọ́ fún bàbá imam àfákàlọ́ wàláyé ọkàn mi àbí kí n kí wọn dáadáa àmọ́ torí tí ń lọ lọ́wọ́ gbà náà ní ẹ ti yọ̀ǹda ẹ sì yọ́nú sí mi máa dàlá àmọ́ pàdé nínú àwẹ̀ báwọn. على درب قوم أسلوا الدين أمروا وأفنوا قصار الجود قلبا كذا شأنا فأولهم تاج اللبيب مؤسس لذمرتنا الأجيال أصل الأولى فكنا وثانيهم مفتي الديار كمالنا مجدد كون الدرس حقا بإيفزنا وشيخي صفي الله خير خليفة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gẹ́gẹ́ bí àwọn bàbá ti fi lé wa lẹ́nu أكرمكم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين lẹ́kọ̀ọ́ àwọn máa wí dáadáa jù báyìí lọ الحمد لله رب العالمين الحمد لله رب العالمين mo ti gbà yí báyìí káyọ̀ ń bẹ́ ń ta الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم nítorí àsìkò أكرمكم الله ànábì jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa صلى الله عليه وسلم àmọ́ gẹ́gẹ́ bíi pé àsìkò náà a máa gan lò ní ìsínilé oṣù yìí ọlọ́mọ́sà kẹ́ àfọ́ àgbà ṣe ò Tajul Adabi رحمه الله ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alhaji àgbà رحمه الله آمين ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn ọmọ kéwà Alhaji àgbà tó ti lọ رحمه الله آمين gbogbo àwọn ọmọ Alhaji àgbà tó ti lọ ọlọ́mọ́sà kẹ́ wọn آمين gbogbo àwọn arọ́wà àti bàbá tí wọ́n ti lọ ọlọ́mọ́sà kẹ́ wọn آمين gbogbo jàmá bàbá tí wọ́n ti lọ ọlọ́mọ́sà kẹ́ wọn آمين gbogbo olólùfẹ́ bàbá tí wọ́n ti lọ ọlọ́mọ́sà kẹ́ wọn آمين Qul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Kí bàbá wa the global missioner أدام الله حياته ودولته tí gbogbo wa wà ní abẹ́ àsíá wọn ọlọ́run kó dákun àfi títóbi ọlá rẹ̀ àfi bẹ́ẹ̀ ẹ ti ń lò ó tẹ̀ ń rí lò tí gbogbo ayé sì tẹ́wọ́ gbà ọlọ́run jẹ́ lò pẹ́ آمين ọlọ́run jẹ́ lò pẹ́ bí ti bàbá wa Alhaji àgbà آمين ọlọ́run jẹ́ lò pẹ́ bí ti bàbá wa Alhaji àgbà آمين ọlọ́run jẹ́ lò pẹ́ bí ti bàbá wa Alhaji àgbà آمين ọlá Qur'anil Azim. آمين bàbá ní wáàsí níbi tí káyókáyó ti Ansarul Islam àmọ́ wọ́n ní àwọn fẹ́ wá wojú mi أكرمكم èmi náà sì ti fẹ́ wá wojú wọn tẹ́lẹ̀ ọlọ́run láwọn ni wọ́n wá ká mi má bí ọlọ́run kó járí bàbá wa pẹ́ آمين la hawla. ولا قوة إلا بالله العلي gbogbo العظيم ẹ̀yin bàbá wa ni mo kí ní kalẹ̀ ẹ̀mọ̀gbá wa rí èkó àfi bẹ́ẹ̀ dáyàn mà bàbá ní a máa dárúkọ èèyàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n wà ní a ṣé kalimatu tarhib la ni wọ́n wá ṣe ní ìní ẹ dákun ẹ̀rí mo kí yín lápapọ̀ báyìí. أولئك قوم farabalẹ̀ نعم èmi kúnlẹ̀ ìwọ du àwọn ọmọ kéwìn ayé nu bá. إن بنوا أحسنوا البناء Yusufu وإن farabalẹ̀ ó tó bẹ̀rẹ̀. أوفوا وإن يكادوا شدوا àbáwọ̀ al-arifu billah أدام الله حياته ajá náà sì mi lọ̀gá o قوم ó ya kíní gan tẹ́rọ̀ ni. إن بنوا أحسنوا البناء bàbá ẹ̀ mọ̀ pé nsọ̀ ń jò ní pé àwọn ìgbẹ̀yìn ayé làwọn ajá náà sì eléyìí wá sí ẹ jẹ́ n sọ kan fún yín kí n tó wọnú wá sí. أكرمكم الله èmi rẹ̀ nìkan awọlé oúnjẹ èmi rẹ̀ nìkan wàláhì Yusuf eléyìí kò sí ní tó léwu awọ ilé oúnjẹ itri mo sì mú etí ẹ̀mí mi fún pé Yusufu bá ara ráìsì
kò sì ra ẹja ẹja kan ẹran kan Allahu Akbar. èyí ń jòkó báyìí yóò gbé oúnjẹ tiẹ̀ náà dé dédé tó rà fún mi ló rà fúnra rẹ̀. Ulaika qawmun ibanu ahsanul bina. àgbà kan ọmọ ni. Wa in a'adu awfa wa in akadu shaddu. ẹ̀mẹ́ta mú oúnjẹ rẹ̀ wọ́n. Qawmun Yusuf. ibanu ọlọ́run ni ò já wọn eléyìí wá lásìkò alájà àgbà ọlọ́mọdé wọn eléyìí tán bàbá ń sùúrù ni. ahsanul bina. Ó mọ̀ mọ́ ní ìjọba bẹ́ẹ̀ ni. Wa in a'adu awfa. násìlá ni ọjà sáà ni ò sọ̀rọ̀. Wa in akadu shaddu. a ní kò lọ́jọ́ ọmọ kó ju àfọ́ ọmọ lẹ́yìn. وإن عادوا أوفوا وإن يكدوا شدوا. sàwùsù náà sàwùsù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo àtàbà mọ̀ bí ẹja jọ wí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. wọ́n tó bá mi sàlẹ̀ ajá gbà ní o bá ń ké o. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وإذا قرئ القرآن ẹja jọ máa ké. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك لقد أوتيت سؤلك يا موسى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أذري
وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. àwa àdàbíyà ò lè ké Kùránì kẹ́nìkan láàrin ké ó gbọ́dọ̀ jẹ́ni tó náà kébi tá a ti ké ẹni tí Alhaji Àgbà ké náà sùn Kùránì fún gbogbo bí ó bá ti ké kò sẹ́ni tó lé ní orí ké àbí ẹni tí bàbá ké fún tó náà tó ké fún yàn kò sí bí ó ti lè ké tí wọ́n ní orí ké àfi tó bá yẹ pé ẹni tí ó tún ṣe náà jẹ́ kan nú àwọn tá a jọ ké lọ́dọ̀ bàbá tí ò ní bí bàbá ti wí kọ́hùn. alamutara farabalẹ̀ naam akramakumullah. a lè sọ lárúbá kó má jẹ́ bí wọ́n ti fẹ́ gbé ìbára tiẹ̀ lẹ̀ o àmọ́ Kùránì ò lè tún wa sí mbẹ̀. bàbá àbí nsá ṣe ni. alamutara. dàrẹ́ẹ̀tì bá Alhaji Àgbà ti ké láńké mu. anna Allah ṣe sùúrù àfa yìí. khassa kama lana. naam. ويختص ربي من يشاء برحمته. a kú oríire. alhamdulillah. 100 years tí bàbá wa Alhaji Àgbà dálé kéwúlẹ̀. ẹnu mi ò gbá ní kí ní kò sẹ́ni tí ń bẹ láyé nànú bọ́ àtà ń bẹ ń jòkó yìí àmọ́ bàbá global ń bẹ láyé ń gbà náà. fasubhana man waffal kamala bi'izzati fasubhana man waffal kamala bi'izzati. bàbá wa Alhaji Àgbà tó yẹ pé gbogbo ntọ́lọ̀ ní kí bàbá ó ní mò ń wo nínú wàláfì bàbá oníwàásí àgbáyé rahimahullah. bàbá mo wá débì kan mo wá dúró ń bẹ̀ mo takú sí ẹsẹ̀ méjì ń ẹsẹ̀ orin méjì ń láàárọ̀ yìí mo wá ń wò pé bàbá oníwàásí àgbáyé wọ́n mọ̀ gẹ́ẹ̀tì bàbá púpọ̀ pẹ̀lú tí wọ́n wà nílítà lè wá àsábùkì. ونلت لواء السبك بالصبر والتقى. ń bọ̀ àbá yìí gbogbo ntẹ́ ẹ̀rí t'Alhaji Àgbà ní yìí gbogbo ntẹ́ Alhaji Àgbà ní wọ́n ka primary school Ansarul Islam kò níye secondary school Ansarul Islam kò níye university tún wá gùn ilé kéwú náà tún níye gbogbo tí bàbá wa ní yìí nílìtà liwa asabki nǹkan méjì ni bàbá fi ní. ونلت لواء السبك بالصبر والتقى وأنت زر الأمجاد خير لفطاحل. وأنت ذوي الأمجاد وأنت ذوي الأمجاد خير لفطاحل. وأنت ذوي الأمجاد خير لفطاحل. وصرت لنا وصرت لنا في العصر. وصرت لنا في الصبر وصرت لنا في الصبر قبلة الأمراء كما يكسد العباد كعبة كامل. كما يقصد العباد كعبة كامل. nílítà ni wá asabki àsíá aṣáájú t'Alhaji Àgbà gbé ife tí wọ́n gbé tẹ́nìkan ò gbérú ẹ̀hún nǹkan méjì ní bàbá fi ní. bisaburi. ṣe sùúrù àfa yìí. akiramakumullah. tó ṣe wípé bàbá gbé méjèèjì dè síwájú sẹ́rí yìí tá a máa wípé ebi ò lè ṣe sùúrù bí t'Alhaji Àgbà ń àwàdà là ń ṣe o. kò sẹ́ni tí irú oore tọ́lọ̀ ń ṣe f'Alhaji Àgbà ò wo. nǹkan méjì t'Alhaji Àgbà fi kó gbogbo ayé jọ méjì náà ni àkọ́kọ́ ni asọ́bùrù sùúrù ti pọ̀ jù. wà nílùú tani ìlú àṣàbùkì ibi sábùrì wọn tún kọ́. ẹ kí ló yẹ tá àlà ní ṣe sùúrù bíi t'Alhaji Àgbà bàbá ò ṣe sìnárì tọ ẹni tó bọ́ ń bí ò tó nǹkan ẹ wòrà yín wò ká wojú ara wa wò ń gbà náà. wà ní lítà. ṣe sùúrù kálukú náà mọ̀ nínú ara rẹ̀ pé kò sọ́nà bí yín lọ́dọ̀ mi. tọba rí sùúrù mú tí bàbá ní ó ṣeéṣe kó ní ọba tí ń ṣerú bẹ́ẹ̀ kò kún bẹ́ẹ̀. wà ní lítà liwa sábùkì. ń bọ̀ bàbá oníyẹgí sọ fún wa àáfàá mbẹ́sẹ̀ Abdulkadir Mustapha oníyẹgí. rahimahullah. wọn lọ́pọ̀lọpọ̀ bá táwọn bá kọjá pẹ̀lú bàbá nínú mọ́tò táwọn sì dé ibi tí wọ́n ti lẹ̀ bàbá lóko rí bàbá tó wá ní ẹdúó
ilé kíní kọ́ yìí bẹ́ẹ̀ náà ni Allahu Akbar ilé náà nínú ilé tí wọ́n ti àti gáàsì láàbù àti gbogbo táwọn ọmọ tàǹjọ́ náà kálukú délé lọ́tọ̀ọ̀tọ̀ ni ilé ọ̀kan yìí náà wọ́n ti lẹ̀ wá lóko àmọ́ kọ́lọ́hún ó jọ ó bá ṣàforíjì fún gbogbo wọn wọn ò mọ̀ pé bí ó ti rí rèé ni. wọ́n ní lítàlí wá sábùkì bí sábùrì wá tukọ̀. nígbà tá à ń ka àdírà àti ẹni tí máa lọ tọ̀ síbi mímbàrí ànábì tí máa lọ yàgbẹ́ síbẹ̀ mo tún wá jòkó báyìí pé èyí ò wá sórí mímbàrí mi yóò yàgbẹ́ síbẹ̀ ní wàá sọ pé ẹ bá ń ṣàdúrà fún Sontu ni ó ti lajú. bí o jẹ lajú Sontu ẹyọ ọmọ kí ó yá ẹyọ ọwọ́ padà alámútàrà kẹfà tàbátì àdá làwọ làá máa ké. wọ́n ní lítà. ṣe sùúrù àfáà yìí. Naam. bàbá tún wá ní wọ́n tún wá ṣàdúrà fún àwọn ẹbí àwọn tó lẹ̀ wọ́n lóko. wọ́n nítorí pé àwọn náà mọ̀ pé bí ó ti rí rè níjọ́ tí wọ́n ń pè Alhaji Àgbà ní àkọ́kọ́ ẹni tó gbé kéwu blackboard jáde tí wọ́n ń kọ́ tí wọ́n pé èwo ló gbédè yìí tẹ́ ń jòkó lórí àga ẹnìkan kò sí ṣáájú Alhaji Àgbà làròyé fi ṣẹlẹ̀. wọ́n ní lítàlí wá sábùkì. Naam bí sábùrì. jẹ́rìí òpin ní wí fún èkó láti jọ wá. wọ́n tukọ̀. wọ́n ń tọ́sàwé àmújáde khairu lè fatọ́ xilé. ẹ̀yin ara rẹ̀ ilẹ̀ bá ṣe sùúrù máa ń àwọn máa kára wa lẹ́sẹ̀ lójú àpò yín fún ọ ní ìkó ajá náà ṣe ara balẹ̀ wọ̀ kó o ti mọ̀ pé àfa àtọmọ kéwù ibìkan láti jọ wá. wọ́n ń ta báṣinú ṣe sùúrù àmújáde farabalẹ̀ èmi náà ni wàá sọ̀rọ̀ wọ́n jẹ́ náà sì ló pọ̀. khairu lè fatọ́ xilé. sùúrù Alhaji Àgbà láti sọ lọ́wọ́ ó dájá jọ ṣe sùúrù. أصلت لنا في الصبر لا كبلة تامرا كما يكسد العباد كعبة كاملي كما يكسد العباد كعبة كاملي. bàbá gbogbo táwọn èèyàn ń ṣe táwọn èèyàn ń bú Alhaji Àgbà tó ń bú kinní wọn bú bàbá jù bá lọ lójú wọn. wọ́n bú bàbá jù bá ń lọ àfa àtẹ̀dẹ́ ṣé Abdulkari Oníyanjú wọ́n wí fún wa bẹ́ẹ̀. wọ́n ká àwọn èèyàn ti wá bá bàbá rí pé ìwọ́n tá a fẹ́ pa. sáwa tá a ń bẹ láyé nísìnyí wọ́n lè wá bá wa pé àwa tá a fẹ́ pa ẹ̀ ń tọ̀ wọ́n lọ. ẹ máa ní kọ́ mo tẹ̀rìkọ́dì yóò dẹ́ wọn pẹ̀lú nítorí òun tẹ̀rìkọ́dì. nílítà lè wá àṣàbùkì tí bàbá wọn àṣà àgbáyé pé ntí bàbá rí gbogbo wájú tí bàbá ga tán dé yìí wọ́n rí pẹ̀lú sùúrù. wọ́n tún kọ́. kò sọ ọmọ kéjì ò yá ọmọ lọ́wọ́ bàbá farada ni. ń bẹ ní ọmọ kéjì ò mọ jíwọ́ àfa rẹ̀ bàbá farada ni. ọmọ kéjì jíwọ́ tí o ní o máa lọ. bó bá padà lọ darapọ̀ mọ́ àwọn adigunjalè ó lè jẹ́ lè rẹ̀ náà wọ́n tún padà bọ̀. bàbá farada gbogbo ẹ̀ wọ́n farada ti jàmá. wọ́n fara kódà nínú jàmá bàbá mọ̀ wípé àwọn kan bẹ ó ṣeéṣe kó máa jí owó jàmá. bàbá wa fẹ́ pè é lẹ̀ fún gbogbo àwọn tí ń bẹ ń bẹ a ní àtẹ̀mí náà tí ń sọ̀rọ̀. La ilaha illallah. wọ́n wà ń bẹ̀ ńjọ́ tí màmá wa Bọ́lá Jòkó Kádírì a wà ní Tafawa Balewa Square ní Ramadan lọ́dún náà bóyá 1996 kí bàbá wa Lisanu Sheikh kó máa wọlé. wọ́n ní lítàlí wá sábùkì. kéwù. bí sábùrì wà tún kọ́ wà ń ta zawil àmújáde khairu lè fatọ́ xilé. وصلت لنا في الصبر كبلة الأميرة كما يكسد العباد كعبة كاملي كما يقصد العباد كعبة كاملي. ṣé ìgbàgbé ibi tá a dé ìyá náà wá ní kí wọ́n mú wá fún bàbá kí bàbá ó fi àpò. bàbá wa ń sọ níjọ́ náà wípé Alhaji Afọlábí owó tí wọ́n mú wá dákun mo fẹ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ ni o. bàbá tó ní jàmá tán ní bàbá Afọlábí tán ní gbogbo wa bàbá wa ń gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá Afọlábí àwọn èèyàn wá ní bàbá ni ẹ má ṣe ha sẹmọ̀pọ̀rọ̀ tí ń sọ yìí kìí ṣe pé mo ní wọ́n ní mo wà ń bẹ̀ ni o bọ́ ọba ti fẹ́ sọ mi sọ pé and Musa ainu ridọ ọ wà ní adamallahu hayatahu ọ yẹsẹ̀ wàá sọ ntọ́ fẹ́ sọ. bí sábùrì wọn tún kọ́. ṣe sùúrù bàbá wa ní àwọn èèyàn ń ṣe ha ẹ má ṣe ha bàbá lèmi ni mo ti gégùn kalẹ̀ ipe owó Ansarul Islam
gbogbo ẹni tó bá ná lọ́nà tí èé sọ̀nà ẹ̀tọ́ tí èé ṣe pa mọ̀ sí gbogbo tó bá lọ́dọ̀ rẹ̀ yóò parẹ́ kò sì ní mú mi wá fún bàbá ní tí n fi ń gbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ nù o bàbá ò fẹ́ képe táwọn aṣẹ́ kó sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn náà pé èmi mo sọ̀rọ̀. bisabri wattaqa. láyé bàbá ò bá wí bẹ́ẹ̀ ni àwọn yóò ti kó jẹ jìnnà yíò nǹkan máa ń bá àwọn yẹn lẹ́rù lọ́tọ̀ pé irọ́ wọ́n jẹ́ òwò àbó sọ́dọ̀ mi wọ́n jẹ́ òwò àṣàlù sàlẹ̀ àbó sọ́dọ̀ mi ẹni tán mọ̀ pé tó bá ó ṣàdúrà ń gbà yóò sọ wá sí pé tí ò ní gbà. nílítàlí wá sábùkì bisabri wattaqa. adúpẹ́ fún bàbá wa Alhaji àgbà pẹ̀lú lógò tí wọ́n gbé kalẹ̀ fún wa pé al-adabu fawqal ilm. fawqal ilm. yóò bá sí òun níbẹ̀ ni àwọn tí ò bá ti sì wà wò bá ti pọ̀ ṣùgbọ́n ṣàárò ni máa ń pè kálukú padà pé ibi mo ti ké yìí náà ni ibi tí mo ti ké yìí náà ni kò sí lè kí ó tí ò sí ẹni tó ya nǹkan o ṣùgbọ́n àwọn tó bí wa tó tọ́ wa yìí wọ́n tọ́ wa púpọ̀ wọ́n tọ́ wa kọjá táwa àwa gan ibi tá a bá wa tá a bára wa à ń wò wípé àwa náà torí pé àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́ àrí bẹ́ẹ̀ lómi ti wà tí èso ọmọ Alhaji àgbà àrí bí wọ́n ti ń wà tí wọ́n yé sí ọmọ Alhaji àgbà ìjẹ́ ọmọ Alhaji àgbà táwa wá jẹun ó jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àmọ̀rẹ́ èèyàn bí wa sì rí èèyàn tọ́ wa. wa man ana bayna al-qawmi lawlaka murshidi. ṣe sùúrù gbogbo wa là ń lọlé kéwú lóòótọ́ ṣùgbọ́n gbogbo kéwú téèyàn bá ké tí ò bá ti ní ẹ̀kọ́ òfo kéwú gbogbo kéwú rẹ̀ wọ́n ní aṣa. man aṣa sifra min al-akhlaqi wal adabi. Imam Ali ó ní kullu shay'in yahtaju ila al-aqli kullu shay'in yahtaju ila al-aqli ó ní wal aqlu yahtaju ila al-adab. ya salam. wal aqlu yahtaju ila al-adab. gbogbo ǹjẹ́ bá ti yẹ kọ́ kó fo nìkan náà kò sí wúlò mbẹ́. bàbá Alhaji àgbà ìwà wọn ẹni tí ò kéwú lọ́dọ̀ wọn ń wo ìwà wọn láti fi wà pé bí bàbá yìí ti sọ̀kalẹ̀ dáadáa yìí ló ń fẹ́ sọ ẹni tí ìsọmọ kéwú Alhaji àgbà ń wùwà Alhaji àgbà torí pé n tó jẹ́ ń wí bẹ́ẹ̀ mo lẹ́rìí fún un ní 2009 ayakallah 2009 man aṣa sifra min al-akhlaqi wal adabi yahya faqiran walau yamshi ala dhahabi. ma qimatul mar'i illa tibu jawhari lama hawa من الأموال والحسب لا ما هو من الأموال والحسب. bàbá tọ́lọ̀ ń fún ní fúkṣọ̀ kí ni ń bọ̀ wájú Alhaji àgbà máa sọ gbogbo ntí ọ̀rọ̀ àádọ́ta ọdún bàbá ó máa sọ kalẹ̀ fún yín báyìí pé ẹ dákun bí gbogbo ẹ ti ń rí yìí ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ńgbà tí wọ́n ń sọ ní kè rí bẹ́ẹ̀. mani aṣọ sí fún ẹ a ní o ṣe sùúrù o sì múra kankan ìgbésí ayé téèyàn bá fẹ́ lò tí o bá ti lè sí ẹ̀kọ́ mbẹ́ òfò ìgbésí ayé ni torí pé kí wọ́n sọ fún yàrá lásán pé ìwọ sí wá nílà aka ìbáyìí tí wọ́n ra wí fún ọ ní tí wọ́n wí fún ọ ní bò lẹ́kọ̀ọ́ o yàtọ̀ sí ẹranko ni wọ́n sọ fún ọ ìwọ sí wá lẹ́kọ̀ọ́ báyìí náà fẹ́ wí àmọ́ wọ́n rí pé òsì làákà ìbáyìí òun yóò tètè já ọ láàjẹ làákà àtẹ̀kọ́ ẹni tí ò ní làákà ẹni tí ò lẹ́kọ̀ọ́ kò ní kankan náà nù. tẹ́ bá lọ wo àyá Al-Qur'ani dáadáa ẹ wà lọ wo bìkan yìí pé Alhaji àgbà wa tá à ń pariwo yìí tá a bá wo Al-Qur'ani gan fúnra rẹ̀ ó láwọn kan bẹ mo dá wọn tó yẹ pé tẹ́ bá dúró wọn ẹ̀ ní dúró tòsí. ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر
ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر. àwọn àgbà kan bẹ fọ́tò kan bẹ táwọn máa ń wò tí máa dàbí pé ká ní kí ìgbà ó dá padà wá. àwọn àgbà wo ìgbà tí bàbá ó ṣe wá sí dáhùn ìwọ̀n Mọ́lá Yusufu tí bàbá náà máa ní aránṣẹ́ Ọlọ́run ó máa bá ọ tí wọ́n máa ní bàbá Olúkádé ká gbóhùn náà sókè Malam Sheikh bàbá wo níyanjú tí wọ́n jáná sí Fàlàjì àgbà àwọn àfáà wa kan ka 53 years àmọ́ nínú tàn tá a tún padà kà àdìpọ̀ jù bẹ́ẹ̀ lọ tán fi jáná sí fún bàbá. La ilaha illallah. ẹni tí ò bá ti lè ṣe kídímọ̀ irú àwọn bàbá mọ́ àlùbáríkà irú àwọn bàbá kò lè ní kìí ṣe pé fa èmi máa ń sọ̀rọ̀ ni Ọlọ́run bùnmi lálùbáríkà bí Àlàjì àgbà Ọlọ́run bùnmi lálùbáríkà bí bàbá oníyanjú Ọlọ́run bùnmi lálùbáríkà bí bàbá Olúkádé Ọlọ́run bùnmi lálùbáríkà bí bàbá oníwàásù àgbáyé mo sọ ń jọ òní tí wọ́n bá wà ní láàrin gbogbo ayé tán bá ní Alájì Àbàtà ẹ má bínú mọ́ ti máa kú wọn gbà nù o Alájì Àbàtà àwọn bàbá ń pè yín eré ni wọ́n sá láti ibi tán wà dọ́dọ̀ Àlàjì àgbà eré ẹja gbéra wa léèrè ta lọ́lọ́run ò ta ń tó rà fún. bí kálukú ti rà á máa lọ rí wọn o àwọn kan bẹ wọn ò rà rárá Ọlọ́run ò tà fáwọn náà rárá bẹ́ẹ̀ ni àwọn àkùn ò rà rárá wọn ò tiẹ̀ gbìyànjú pé àwọn fẹ́ rà Ọlọ́run náà ò sì tà fáwọn náà torí mọ̀ pé wọn ò nídìí rẹ̀. ليسوا سواء من أهل الكتاب أمة. nínú ilé tá a wà yìí bí àlùbáríkà àfàgbà bí àlùbáríkà Àlàjì àgbà ti tó ńlẹ̀ rí mbẹ̀hún. gbogbo àwọn bàbá wa tí wọ́n gba kiri lónìí ẹ súnmọ́ wọn dáadáa kẹ́ wàá wò ó pé bàlàjì àgbà ti dé lọ́dọ̀ àwọn ẹni yìí ẹ wo bá àwọn ọmọ wọn ti wá káyà. sáwọn nìkan wọn kéwù ni àwọn mí náà kéwù bí tiwọn àmọ́ nítorí pé àwọn bàbá tiwọn kídìmọ̀ táwọn bàbá wọn ju tàwọn mí ní lọ ó jẹ́ káwọn ọmọ wọn ju tàwọn náà lọ. ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون. àwọn tọ́lọ̀ ni wọ́n rí náà rí pé ta ni ń jẹ́ Kamal ẹ má bínú bí mo ti wí hun ta ni ń jẹ́ Kamal àwọn tọ́lọ̀ ni kí wọ́n rí náà rí wọ́n rí bílé àwọn ti rí. Àlàjì àgbà ń bọ̀ lọ́lọ́ ńlòdè Kamaru ń bọ̀ lọ́lọ́ àlà bàbá ni ń wá torí pé àwọn àfa wa gan bẹ́ẹ̀ bá ń rí ṣèṣì wọ́n ń gbà mí ẹ̀fẹ̀ lè mọ òpin sáwọn eléyìí gan wọ́n tún lè láàfà wọ́n sì tún ní ń gbà náà tí wọ́n tún ń bẹ̀rù pé ńlọ́dọ̀ àfa mi. bàbá dọ̀dọ̀ bàbá wa Àjàrà ọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ gbọ́ tí ó mọ jáde lẹ́nu wọn Àlàjì àgbà ni gbogbo àwọn tí wọ́n bá ṣe láyé wọn ò jó kọ́ dé àfa àwọn lọ́dọ̀ wọn. ìbọ̀wọ̀ náà ni wọ́n gbà tó ọmọ náà lé mọ́ ọgbọ́wọ́ ọmọ náà lé mọ́. ليسوا سواء من أهل الكتاب. ó sì ọwọ́ gbà ó yàwọ́ ó gbàwọ́ wá yàwọ́. أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون آناء الليل وهم يسجدون. Ọlọ́run tó dá Àlàjì àgbà bó ti dá wọn yàtọ̀ sí gbogbo èèyàn. a gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ bàbá púpọ̀ ká má pè wá lẹ́lẹ́bọ. kì í ṣe gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mọ sọ ń ta ń táwa rí ń pa bàbá pọ̀ tá a gbọ́dọ̀ mọ sọ. bàbá fúnra wọn sọ táwa fi ti ara wa gbọ́ wípé àfáà mi Shehu Tajul Adabi tí n bá ní máa sọ gbogbo kàrámà àfáà mi àwọn yóò sọ yìí pé eléyìí ò wá pọ̀ tó báyìí ṣe é máa pè lọ́lọ́ ni. njọ́ tí ń sọ yìí nínú Ramadana ni bàbá ní àwọn fẹ́ ka 25 nínú kàrámà àfáà àgbà fún wa wọ́n sì kà ó pé. La ilaha illallah. wọ́n kà á tó pé tábà ní a máa sọ pé ta ní jẹ́ Àlàjì àgbà ta ní jẹ́ Àlàjì àgbà àwọn tí ẹni tí ò dàbí Àlàjì àgbà tóun náà sì já àfa kàǹkà àwọn tí wọ́n wá jọ máa kéwù rẹ̀ wọ́n wàá rò pa ń fẹ́ nìkan tako ẹnìkan ni. Allah. so káfà Àlàjì àgbà lẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣe bàbá bí ó ti ṣe wọ́n ó sì ṣe ẹlòmíràn bí ó ti ṣe kíni bí ó ti ṣe ìtìmọ̀ wa káwa la ń bẹ̀ ní pé àsọpá àfààrí ò sí mọ́lá Àlàjì àgbà ò sí. wí bẹ́ẹ̀ mọ́. ní òsáfà mi àfà pọ̀ láyé má wàá ní òsàlàjì àgbà ntí máa ń fa táwọn máa fi kìka bọ́ra wa lójú nù pé ó sì wá ní òsí bàbá
àwọn tó bí ọ̀gá àtàwọn àfáà rẹ̀ gan wọn ò tó bẹ̀ kan ní òsì kò sẹ́ni tí ń jẹ́ Kàmálì àfáà rẹ̀ ń bẹ àfáà tiwa náà ń bẹ kálukú dó láyé rẹ̀ lakum dinukum waliya din. kálukú dó láyé bọ́sọ̀bù ọ̀dọ́ tiẹ̀ téèyàn bá ti lè kọjá báńdìrì ọ̀dọ́ tiẹ̀ ọkùn báńdìrì Nàìjíríà ọkọjá sí Kútọ́nù òfin tí wọ́n máa ń lò lọ́nà lò má bá ti ń kúnlẹ̀ ó kúnlẹ̀ ní o èyí sì máa sábà wí kò sí ọmọ kí wà dàbí yá tó gbọdọ̀ máa kíyàn lóru tó àwọn àfáàwé kíyàn lóru Karamakumullah. tẹ bá ti rá dàbí yá tí ó ṣe sàmàlé tí ń sọ báyìí sàmàlé sàmàlé ní ti ń yọwọ́ kù lọ́dọ̀ wa nu ẹ̀yin ẹbí ní o bó ṣe jíjẹ bó ṣe múmu láyé ò lè gbọ́ ò lè gbọ́ ọ̀rọ̀ ìmọ̀ nípa Ọlọ́run lẹ́gbọ̀n tí bàbá ó máa sọ wàhálà àìnà wàlá kayfa lahu. wàhálà àìnà lọ́kọ̀ ilé orú ẹ máa bọ̀. wàlá kayfa lahu. fúwádùú bá ń wí fáwọn rabbul kayfi wal kayfu yahu. wàhálà àìnà wàlá kayfa lahu. fàwọn rabbul kayfi. sóhun bàbá ló ń lò wàhálà àìnà wàlá kayfa lahu. fàwọn rabbul kayfi wal kayfu yahu. fàwọlá àìnà wàlá kayfa lahu. fàwọ rabbul kayfi wal kayfu yahulu. wal kayfu yahu. wàwọ fawqa al-fawqi la fawqa lahu. wàwọ fi كل النواحي لا يزول بابوت واني جل ذاتا جل ذاتا جل ذاتا وصفات وعلا وتعالى ربنا عما تقول وتعالى ربنا عما نقول يدوبا وومه òwì ìbínà sálàfà rẹ̀ òwì náà kúlù bí òwì yà kúlù bí òwì tà kúlù. jalla dhatan. ntẹ́ ma gbọ́ lẹ́nu bàbá nu o. sifatin wa ala. ntẹ́ ma gbọ́ lẹ́nu bàbá nu. àfa àtọ́lọ̀ wa ṣe bàbá yàtọ̀ sí gbogbo àfa abiyama àfa ni bàbá. gbogbo ntí bàbá ní bàbá tún máa ń fẹ́ kọ́ ma kí àwọn ní. nsọ́njọ́ òní náà lisanu sheikh bàbá ló ràn yín lọ Mẹ́kà ló wú ara wọn. Allahu akbar kabir. Ni Abdullahi ńkọ́ sójú lọ Mọ́kà wọ́n ní ètí lọ ẹ má bìrì bàbá ti wí nù ó sì ṣe àsìkò kan náà lájọ jáná sí ẹ̀yin máa tẹ̀lé bàbá wa láti Ìlọrin àwọ̀ wà lẹ́kọ̀ọ́ àwa la jáná sí Èkó jalla zata. ẹ̀yin já lẹ́kọ̀ọ́ ẹ̀tún já ńlọrin. wa sifatin wa ala. Bárakàlá wa sùn sí kálukú la ṣe sùúrù àfà yìí ó wá gbóni ó múra kankan wọ́tà. lọ́hún jarí bẹ́ẹ̀. Abdullahi ò tí ì lọ wọ́n ní kì í lọ ṣé wọ́n sì lérò Mọ́kà sẹ́nìsì wọ́n ní ẹja béèrè wọ́n ní wọ́n lè rí san tọ̀ ẹ wá lọ san ẹ pé wá kò náà wá lọ. wọ́n ti lọ náà nù Mọ́kà tí wọ́n fẹ́ lọ tó jẹ gbogbo nǹkan tán jàṣẹjọ òru jàṣẹjọ ọ̀sán tó ń wọ ẹ̀mí táwọn ọlọ́dẹ ti gbé ìwọ́ ló ń wọ ẹ̀mẹ́ o. wọ́n á dé Mọ́kà wà rọrùn sùn wọ́n á ń pelé ara mi máa ń gbóná ní Mọ́kà gbogbo eré wa ń hó Allahu akbar. gbogbo ọsẹ wèrè tó ti wẹ̀kọ́ tó lọ Mọ́kà ní ara mi máa ń gbóná ní ṣé ẹ sọ kankan sórí àtàn ni orí àtàn náà mo sọ sí. wa ta'ala rabbuna amma naqulu. ẹ bá ń wí. wa ta'ala rabbuna amma taqulu. ní sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi akramakumullah. al-Imam Shafi'i Rahimahullah ta'ala. rahimahullah. bàbá Dr. Ilé-Horo ọlọ́run o ilé tá a wà yìí ọlọ́run mọ́sà bú wa lálùbáríkà rẹ̀. àmín. àlùbáríkà alájà àgbà ranú ilé yìí ó sì ràn kálukú wa náà ilé aláwàyè tá a wà yìí ọlọ́run dákun àlùbáríkà tí ń bẹ ń bẹ mọ́sà jó ran gbogbo wa náà. àmín. ọ̀rọ̀ àwọn èèyàn bí wọ́n ti ń sami bí ará Èkó. àmín. bàbá wà lẹ́kọ̀ọ́ àni ẹ̀ sami ará Ìlọrin Ìlọrin làwà ní wọn sami ìyàfọ́ ọmọlẹ́. àmín. onílà asúra àwẹ̀ tí mú wa náà nù lásọ̀ kalẹ̀ dáadáa
Imam Shafi'i al-Imam Shafi'i. rahimahullah rahimahullah jalla zatan Masha sifatin wa ala wa ta'ala Ìtakúdímá kọ̀rọ̀ sayódùn ìtakúdímá abẹ́ẹ̀mí pàkátà òde ìṣòwò ẹgbọ́lọ́ tóbi. Allahu akbar. Gbogbo àwọn tálíbáríkà alájàgbà ara bẹ̀nu tó ran bẹ̀nu oníwà pẹ̀lẹ́ oní tàdáwà Allahu akbar kabira. ilé oní tàdáwà tá a máa gbọ́ lẹ́kọ̀ọ́ Bẹ́ẹ̀ni àdúgbò náà látún wà yìí Allahu akbar. ẹ mà kórìíra rẹ̀ mélòó ni púpọ̀ jalla dhata jalla zatan wa sifatan wa ala wa ta'ala rabbuna amma taqulun. bàbá dr Eléhoro hafidhahullah. a máa dúpẹ́ pé àjọ ọmọ kí wà lájẹ́ àgbà alhamdulillah. tọ́ra wà kan bẹ tá a bá sọ ọmọ kí wà lájẹ́ àgbà àmọ́ bá ti rí àmọ́ o. ẹni tó burú láti lé wọn tẹ́lẹ̀. dọ́kítọ́rù dọ́kítọ́rù ẹ máa bọ̀ ní o ẹ máa dọ̀ kí ni ìjì dúró dè yín. ẹja dáwà sí ìdóbi ọ̀pá jalla dhata bàbá ti kú wà lájẹ́ àgbà wọ́n máa bọ̀. wa sifatan wa ala wa ta'ala rabbuna ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ sà. taqulun.